Ìpèsè ẹ̀kọ́ jẹ́ ohun tó ṣe kókó jùlọ nínú ohun tí ìjọba agbègbè kọ̀ọ̀kan lè pèsè fún àwọn èèyàn rẹ̀. Èyí ló fà á tí àwọn ìjọba orílẹ̀-èdè àti àwọn ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan lágbàáyé ṣe máa ń wá gbogbo ọ̀nà láti pèsè ètò ẹ̀kọ́ tó múnádóko fún tolórí tẹlẹ́mù ní agbègbè tí wọ́n ń ṣe ìṣàkóso lé lórí. Láìsí iyèméjì, ìpínlẹ̀ Ògùn jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó ti gòkè àgbà nínú ìpèsè ẹ̀kọ́ tó múnádóko, èyí tí ó lápá lára àwọn ọmọ bíbí ìpínlẹ̀ yìí láti ọjọ́ tó ti pẹ́ nínú iṣẹ́ tí oníkálukú wọn yàn láàyò. Láti wá rí i dájú wípé orúkọ rere yìí kò parẹ́ ló mú kí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ní kété tó gorí àlééfà nínú ọdún 2011 fi bẹ̀rẹ̀ akitiyan lọ́lọ́kan òjọ̀kan láti túbọ̀ mú ìpínlẹ̀ yìí dé ilẹ̀ ìlérí nípa ìpèsè ètò ẹ̀kọ́ tó múnádóko. Èyí ló ṣokùnfà tó fi jẹ́ wípé láàárín ọdún mẹ́ta gbáko báyìí èyí tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti ń ṣe ìṣàkóso ìpínlẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí tó jọjú ló ti dé bá ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ yìí. Ìjọba yìí rí i dájú wípé ìpèsè ẹ̀kọ́ tó múnádóko ní àkọ́kọ́ nínú ètò pàtàkì 5 tíjọba yìí là sílẹ̀ láti ṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn. Látàrí eléyìí, oríṣiríṣi ìgbésẹ̀ ni ìjọba Amósùn gbé láàárín ọdún mẹ́ta tó gorí àlééfà láti jẹ́ kí àfojúsùn ìjọba lórí èyí dòhun. Ọ̀kan lára àṣeyọrí pàtàkì tó jẹyọ lábẹ́ ìṣàkóso ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti ìbẹ̀rẹ̀ ìjọba yìí ni ẹ̀kọ́ ọ̀fẹ́ láwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama nípìnlẹ̀ yìí. Èyí ló wá mú àwọn òbí bọ́ lọ́wọ́ sísan owó iléèwé, owó ìdánwò àti àwọn owó mìíràn tí wọ́n máa ń san nílé ìwé ìjọba nígbà kan rí. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ yìí tún ń pèsè ìwé kíkà àti àwọn èròjà ìkọ̀wé tó fi dórí báàgì àpamọ́wọ́ ilé ìwé lọ́fẹ̀ẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àti ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ jákèjádò ìpínlẹ̀ yìí. Gbogbo àwọn ìgbésẹ̀ wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan ni ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbé ṣe láàárín ọdún mẹ́ta tó ti bẹ̀rẹ̀ ìṣàkóso ìpínlẹ̀ yìí pẹ̀lú èròǹgbà láti mú àfojúsùn rẹ̀ dòun nípa ìpèsè ẹ̀kọ́ tó múnádóko nípínlẹ̀ yìí. Ṣé rí, èmi máa gba àwọn òbí ní àmọ̀ràn pé ṣé rí nǹkan tí gómìnà wa ń ṣe tó jẹ́ pé gbogbo àwọn ọmọ wa ni wọ́n ti pín ìwé fún lọ́fẹ̀ẹ́, wọ́n ti pín báírò, pẹ́ńsù àti nǹkan tó fi ń kọ̀wé fún lọ́fẹ̀ẹ́. Then kàn máa make sure pé wọ́n ń bá àwọn ọmọ wa sọ̀rọ̀ pé wọ́n fojú sí ẹ̀kọ́ wọn. Tán bá délé láti iléèwé kàn make sure pé wọ́n ń ka ìwé wọn so that inú gómìnà á tẹ̀ lè máa dùn pé yes, àwọn ọ̀nà owó yẹn tó jẹ́ pé èsì táwọn ń gbọ́ ó dáa. Lára àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ tíjọba yìí kọ́kọ́ dáwọ́lé ní kété tó gorí àlééfà ni ìṣàtúnṣe àti àtúntò àwọn yàrá ìkàwé láwọn ilé ìwé ìjọba. Lákọ̀ọ́kọ́, ìjọba gùnlé àtúnkọ́ 100 àwọn yàrá ìkàwé tó ti dàlàpà tẹ́lẹ̀ rí nílé ìwé 100 káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. Gbogbo 100 yìí ni ìjọba parí láàárín ọdún mẹ́ta àkọ́kọ́ tó gorí àlééfà. Lẹ́yìn èyí ni ìjọba tún kọ́ àwọn titun mìíràn tí wọ́n sì tún tẹ̀síwájú lórí àtúnkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yàrá ìkàwé mìíràn tí wọ́n wà ní ipò tí kò bójúmu jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Bákan náà ni wọ́n tún wá ń pèsè àwọn èròjà ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àga àti tábìlì ìkọ̀wé pẹ̀lú èròǹgbà láti pèsè àyíká tó rẹwà fún àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ yìí. Àkọ́kọ́ tẹ́ bá wo ibi ìkàwé àwọn ọmọ, ó dàbẹ̀ ní pé ìjọba ò kọbi ara sí ká tó dé, tó jẹ́ pé tẹ́ bá lọ sí gbogbo àwọn iléèwé yẹn gbogbo ẹ̀ ni kò sí ní ibi bó ṣe yẹ kó wà. Nígbà tá a tẹ̀ dé ta rí gbogbo yẹn, àkọ́kọ́ tún bí 100 ṣe, lẹ́yìn ìgbà yẹn kẹ̀ àti tún ètò pọ̀ ṣe tó ń jẹ́ pé a ti máa lọ sí 106 nínú ètò jẹ́ pé àtúnṣe ni o, tó yẹ pé àtúntún akọ́ tó jẹ́ tuntun láti bẹ̀rẹ̀ yẹn náà wà. Ìjọba ṣe yẹn, then ìjọba náà tún pawọ́pọ̀ pẹ̀lú MDG àṣẹ yẹn, apawọ́pọ̀ pẹ̀lú ETF àṣẹ yẹn, àtúpawọ́pọ̀ pẹ̀lú àwọn SUBEB àti UBEC náà àṣẹ ìtòpọ̀. Láàárín ọdún mẹ́ta yìí kan náà ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe àgbékalẹ̀ ìdánwò alájọṣepọ̀ èyí tí wọ́n ń pè ní Unified Examination láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama.
síwájú sí ìjọba tún rí dájú wípé ìpèsè tó yẹ wà fún àwọn olùkọ́ nílé ìwé ìjọba. Níṣe ni ìjọba ń ṣe àgbéga fún oníkálukú wọn lásìkò tó yẹ. Ìdánilẹ́kọ̀ọ́ tún lọ lóòrèkóòrè fún àwọn olùkọ́ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama láti tún ní ìmọ̀ kún ìmọ̀. Èròǹgbà ìjọba ni láti mú àwọn olùkọ́ náà ṣiṣẹ́ wọn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ ìgbàlódé ayé òde òní. Alákòóso iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ yìí, amòfin Ṣẹ́gun Odùbẹ̀là sọ̀rọ̀ síwájú sí i lórí èsì rere tó ń jáde látàrí àwọn ìgbésẹ̀ ìjọba lọ́lọ́kan-ò-jọ̀kan láti mú ètò ẹ̀kọ́ gòkè àgbà sí i nípìnlẹ̀ Ògùn. Gómìnà wa ti ṣe gudugudu méje yàrá mẹ́fà ní ètò ẹ̀kọ́ tó jẹ́ pé a ti ń rí pẹ̀lú èsì àwọn ọmọ wa gan tó ń ṣèdánwò tó jẹ́ pé ìdánwò ti unify tiwa tó jẹ́ ti external irú NECO irú WASC yẹn tó jẹ́ pé wọ́n dẹ̀ ṣe dáadáa àti rí improvement. tẹ́ bá rí ratio àwọn ọmọ wa tí wọ́n lọ sí ẹ̀kọ́ gíga ní ọdún tó kọjá àti ọdún kejì sẹ́yìn náà ó lọ sókè dáadáa tó jẹ́ pé èyí náà ló jẹ́ mọ̀lẹ́pọ̀ ló tún jẹ́ kí orí gómìnà wa wú tó tún ṣe sí. Wọ́n fi nǹkan tó tọmọ́ ẹ̀kọ́ wọn fi ń ṣe rárá, kíákíá wọ́n ti tètè fètò sí láti rí pé gbogbo ẹ̀ ń lọ. Láàárín ọdún mẹ́ta tó gorí àlééfà yìí kan náà ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé eyín ní model school káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí. Ní báyìí nínú 28 ilé ìwé náà tíjọba ń gbèrò láti kọ́ ní ìpínlẹ̀ Ògùn, iṣẹ́ ti débi tó lápẹẹrẹ lórí 15 níbẹ̀. Èyí tún jẹ́ ọ̀kan lára ọ̀nà tíjọba ìpínlẹ̀ yìí ń gbà láti mú èròǹgbà rẹ̀ dòun lẹ́ka ìpèsè ẹ̀kọ́ tó múnádóko nípìnlẹ̀ yìí. A ní láti wo àwọn ilé ẹ̀kọ́ wa ká wo bá ṣe lè jẹ́ kán dáa kán jẹ́ ilé ẹ̀kọ́ tó yẹ pé ó lè dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé ẹ̀kọ́ káàkiri tó yẹ pé wọ́n sanwó fún. Yàrá pé àwọn ilé ẹ̀kọ́ ti wà ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni, ìwé ọ̀fẹ́, gbogbo nǹkan tó wà ń bẹ àfi àwọn tó bá wà ní bọ́dà tó wà boarding school àwọn nìkan náà ń sanwó. Àwa wò pa láti ṣe àtúnṣe sí pé bàbá ṣe ń tún àwọn tó wà nílẹ̀ ṣe tá à ń jẹ́ kí gbogbo ibi tó ti ń kẹ́kọ̀ọ́, ibi tó ti ń ṣe science, ibi táwọn olùkọ́ náà tó fi ṣọ́fíìsì tá à ń tún ṣe. A tún láti wò pé àwa náà láti wá kọ́ àwọn tuntun kan tó yẹ pé àwọn tuntun yẹn la máa fi lélẹ̀ tó yẹ pé tá a bá máa bẹ̀rẹ̀ sí kọ́ school l'Ogun State bọ́n ṣe láti máa kọ́ nìyẹn. Á dẹ̀ jẹ́ àwọn ilé ẹ̀kọ́ tó yẹ pé ó bá ìgbà yìí mu. Akitiyan ìjọba ìpínlẹ̀ yìí kò dúró láti rí wípé iṣẹ́ kíkọ́ àwọn ilé ìwé ìgbàlódé wọ̀nyí parí láìpẹ́ ọjọ́. Èròǹgbà ìjọba ni láti rí wípé àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ wọn ní pẹrẹwu ní ìbẹ̀rẹ̀ sáà ètò ẹ̀kọ́ tuntun ti ọdún 2014. Lágbára Ọlọ́run ní oṣù karùn-ún ọdún yìí tá a bá máa fi ṣe ọdún kẹta ìjọba wa yìí, gómìnà wa abẹ́ sí máa commission abẹ́ sí máa fi kọ́kọ́rọ́ àmàkọ́ọ̀tì tape láti sọ pé eléyìí ó ti rẹ́dì. Ó mì pé àwa gan tá à ń bá wọn mójútó àwọn ilé ẹ̀kọ́ yìí láti múra síṣẹ́ láti rí i pé wọ́n wà ní ibi tó yẹ pé commissioning yẹn á ṣe ṣe ní. Gẹ́gẹ́ bí ó ṣe ṣe lálàyé, olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ètò ẹ̀kọ́, Dókítà Túnjí Abímbọ́lá sọ wípé èròǹgbà ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ni láti pèsè ètò ẹ̀kọ́ tó múnádóko fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nípìnlẹ̀ yìí tó fi dórí àwọn tó wá láti ilé tó kù díẹ̀ káàtó fún jákèjádò ìpínlẹ̀ yìí. Èyí ló fa ìpinnu ìjọba wípé àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ ti ìjọba ni yóò lẹ́tọ̀ọ́ sí àwọn ilé ìwé ìgbàlódé wọ̀nyí. Àwọn public primary school wa àwọn ni a máa ṣí bẹ̀ fún, ṣé o ti yé yín? So àti ìrònú àwọn private kò tí ẹ lè tó wọn
débi pé ká túnṣe máa lọ gba àwọn ẹlòmíì láti ta ṣó ti yé yín. So àwọn ọmọ tiwa tán ti kàwé láti primary school wa la máa kó sí inú ibẹ̀. Gbogbo àwọn èròjà ìgbàlódé tó yẹ kó wà nínú irúfẹ́ iléèwé báyìí ni ìjọba ti pèsè kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn iléèwé wọ̀nyí. Láfikún, lára akitiyan ìjọba ìpínlẹ̀ yìí láti rí wípé gbogbo èròǹgbà àti àfojúsùn rẹ̀ ló dòun lórí ìpèsè ètò ẹ̀kọ́ tó múnádóko láwọn iléèwé ìgbàlódé yìí. Ilé-iṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ yìí ti tún yan àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé bíi mélòó kan láti máa ṣiṣẹ́ lórí ọ̀nà tí wọn yóò fi gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọlé sáwọn iléèwé wọ̀nyí. Bá a ṣe fẹ́ ṣe ni pé a lè ní nínú ẹ̀ tó a bá máa gba ọmọ kátẹ̀ kò sọ pé ọmọ 50 tí ó ti yẹ ọmọ 30 kákọ̀ sọ bẹ́ẹ̀ nínú ẹ̀ a lè ní 20 nínú ẹ̀ á wá láti local government yẹn 10 yòókù ó lè wá láti anywhere. A máa rí i pé obìnrin àtọkùnrin a fún wọn ní pé tó bá yẹ pé 100 la fẹ́ gbà síbẹ̀ 50 àjọkùnrin 50 àjọbìnrin tí ó ti yẹ yín so that kò ní pẹ̀ sí ẹgbẹ́ kan. Láfikún, ọ́fíìsì aya gómìnà ìyáàfin Olúfunṣọ́ Amósùn náà kò gbẹ́yìn láti kún ìjọba lọ́wọ́ lórí akitiyan àti mú ètò ẹ̀kọ́ gòkè àgbà nípínlẹ̀ Ògùn. Lábẹ́ ètò rẹ̀ èyí tí wọ́n pè ní Uplift the SS3 Students, èyí ni ìfàsókè àwọn akẹ́kọ̀ọ́ oníwèé 10, ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n fakọyọ jùlọ nínú ìdánwò àṣejáde girama wọn láti gbogbo ìjọba ìbílẹ̀ Ogun tó wà nípínlẹ̀ yìí ni ìyáàfin Amósùn rán lọ sílùú ọba fún ìdánilẹ́kọ̀ọ́ sí i. Láti ọdún 2012 ni ọ́fíìsì aya gómìnà ti ṣàgbékalẹ̀ ètò ọlọ́dọọdún yìí. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti tún gbé àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan láti ṣe ìsọjí ètò ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ nípínlẹ̀ yìí lẹ́yìn nǹkan bíi 20 ọdún báyìí tó ti wáyé gbẹ̀yìn nípínlẹ̀ Ògùn. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tó mójútó ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ nípínlẹ̀ yìí. Ilé ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ 7 àti ààyè ìdánilẹ́kọ̀ọ́ kan mìíràn ló wà káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ 3 tó wà nípínlẹ̀ yìí. Gbogbo àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí ní ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tó ń rí sí ètò ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ lórílẹ̀‐èdè yìí, èyí ni National Board for Technical Education (NBTE) sì ti jàn lóǹtẹ̀. Ìgbìmọ̀ tó mójútó ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ nípínlẹ̀ yìí ti wá gbáradì báyìí fún ìdánilẹ́kọ̀ọ́ àti àlàyé tó yẹ fún àwọn onírànran oníṣẹ́ ọwọ́ nípínlẹ̀ Ògùn láti jẹ́ kí wọ́n mọ ọ̀nà tí wọn yóò gbà máa ṣiṣẹ́ wọn ní ìbámu pẹ̀lú ìlànà ìgbàlódé. Alága ìgbìmọ̀ yìí, ìyáàfin Dóyin Ògúnbíyì, sọ̀rọ̀ síwájú sí i lórí iṣẹ́ tí ìgbìmọ̀ rẹ̀ gbé lọ́wọ́. Ìgbìmọ̀ tó ń mójútó ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ni Board of Technical and Vocational Education. Àwa la mójútó ẹ̀kọ́ṣẹ́ ọwọ́, àwa la sọ fún àwọn èèyàn pé àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tanni jẹ, pé gbogbo wa la lè kọ́ṣẹ́ ká mọṣẹ́. Kò sẹ́ni tí Ọlọ́run ò fún ní ẹ̀bùn láti mọ nǹkan kan ṣe. Kò sí ẹni tí kò lè ṣe nǹkan kan pẹ̀lú ọpọlọ ẹ̀ àti ọwọ́ ẹ̀. Wọ́n ní ọwọ́ tó dilẹ̀ lèṣù ń lò. A fẹ́ kọ́wọ́ àwọn ọ̀dọ́ wa kó dilẹ̀. So ìyẹn ni a ṣe láti jẹ́ kí ọ̀rọ̀ ìkọ́ṣẹ́ yìí kó ranlẹ̀ l'Ógùn State. Ìyẹn ni ìgbìmọ̀ yìí wà fún. Ìyáàfin Ògúnbíyì tún sọ̀rọ̀ síwájú sí lórí akitiyan ìjọba ìpínlẹ̀ yìí nípa èròǹgbà láti dẹ́kun ìṣòro àìríṣẹ́ṣe nípínlẹ̀ yìí. Ìgbìmọ̀ yìí ti káàkiri iléèwé 8 yìí, a dẹ̀ ti rí wípé iṣẹ́ ó pọ̀ nílẹ̀ fún wa láti ṣe. Àwọn yàrá kíláàsì wa ó kù díẹ̀ káàtó, àwọn ẹ̀rọ irinṣẹ́ wa kò tiẹ̀ sí, ìtódẹ̀wà ó ti darúgbó, a ní láti pààrọ̀ ẹ̀. So ìyẹn ni ó máa jẹ́ àṣeyọrí wa láìpẹ́ láì jìnnà, pé a fẹ́ tún gbogbo
àwọn kinní wọ̀nyí ṣe kọ́lọ́run kó dẹ̀ ràn wá lọ́wọ́. Ó ti wá fojú hàn wípé ìjọba tó wà lóde báyìí lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn kò fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn ètò pàtàkì márùn-ún rẹ̀ láti ṣàtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn, èyí tí ìpèsè ètò ẹ̀kọ́ tó múnádóko tí kò sì wọ́n jù jẹ́ àkọ́kọ́ rẹ̀. Gbogbo àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan tíjọba yìí ti gbé lábẹ́ ètò ẹ̀kọ́ láàrin ọdún mẹ́ta tó gorí àlééfà báyìí ti fi hàn wípé láìpẹ́ láì jìnnà àfojúsùn ìjọba láti mú ètò ẹ̀kọ́ gòkè àgbà nípínlẹ̀ Ògùn yóò dòhun. Kò sí iyèméjì nínú ká sọ wípé ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti fọwọ́ ba gbogbo ẹ̀ka tó wà lábẹ́ ètò ẹ̀kọ́ láàrin ọdún mẹ́ta rẹ̀ lórí àlééfà nínú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí èyí tíjọba rẹ̀ gbé lọ́wọ́. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ yìí tó jẹ́ wípé àwọn ni wọ́n ń jẹ àǹfààní jùlọ lábẹ́ ẹ̀ka ètò ìdàgbàsókè yìí náà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà Ìbíkúnlé Amósùn fún gbogbo akitiyan ìjọba rẹ̀ nípa ìpèsè àyíká tó rẹwà fún ẹ̀kọ́ wọn èyí tí ó ti wá dára báyìí ju tìgbà kan lọ. Wọ́n ṣe dáadáa, wọ́n fún wa ní ìwé ọ̀fẹ́, wọ́n jẹ́ ká máa wọ́n fún wa ní ìwé tá a máa kà. Ń pẹ́ lọ́wọ́ gómìnà wa Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe ní ilé ìwé wa nípa fífún wa ní àga ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ìwé ọ̀fẹ́, àti nípa ṣíṣe yàrá ìkàwé wa tuntun tí wọ́n ṣe fún wa, nípa rírẹ́ ilẹ̀ àti nípa fún wa ní ẹ̀kọ́ tí ó yè goro. Àwọn olùkọ́ láti ilé ìwé ìjọba káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí náà dúpẹ́ lọ́wọ́ gómìnà Ìbíkúnlé Amósùn fún àyípadà rere àti ìgbé ayé ìrọ̀rùn tó ti dé bá wọn báyìí láti nǹkan bíi ọdún mẹ́ta tíjọba rẹ̀ ti gorí àlééfà nípínlẹ̀ yìí. Ipò tí ẹ̀kọ́ wà nípínlẹ̀ Ògùn kò fi bẹ́ẹ̀ lókun nínú tó gẹ́gẹ́ bá ṣe lè sọ, ṣùgbọ́n ìgbà tí ìjọba yìí dé ó jẹ́ kí gbogbo wa jí gìrì, àti tíṣà o àti àwọn ọmọléèwé o àti àwọn òbí o, ó jẹ́ kí gbogbo wa jí gìrì torí pé ọwọ́ tí ìjọba yìí fi mú ètò ẹ̀kọ́ kì í ṣe ọwọ́ kékeré, ó jẹ́ ọwọ́ tó jẹ́ pé kí gbogbo wa múra pé mo gbọ́dọ̀ nípa àtìpín nínú ẹ̀kọ́ tó ń lọ nípínlẹ̀ Ògùn yìí. Ìjọba kò jẹ olùkọ́ lówó, wọ́n dẹ̀ ń sanwó wa ní ìgbà tó bá ti tó àti ìgbà tó bá ti yẹ. Wọn ò fi owó yẹn fi dá wa ní agara bí a kan sọ pé wọ́n san January fún wa ní February àbí wọ́n san December fún wa ní January. Nígbà tó bá ti tó àkókò ni wọ́n ń san owó wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ náà tó sọ̀rọ̀ síwájú sí i lórí ìgbésẹ̀ ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lọ́lọ́kọ̀-ò-jọ̀kan láti nǹkan bíi ọdún mẹ́ta sẹ́yìn nípa sísọ ètò ẹ̀kọ́ di ohun tó wà ní ìbámu pẹ̀lú ìlànà ìgbàlódé nípínlẹ̀ Ògùn. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á jẹ́ kan tó máa tẹ̀síwájú torí ńgbà tán ti débẹ̀ àti ń rí ọwọ́ wọn lára, kò sí ibi tí wọ́n ṣiṣẹ́ sí, wọ́n kọ́ yàrá kàwé fún wa, wọ́n fún àwọn ọmọ níwèé, owó iléèwé táwọn ọmọ ń san láti ẹ̀yìn wá gbogbo ẹ̀ ló ti dúró. Bẹ́ẹ̀ là ń rí àwọn ọmọ tán, àwọn ọ̀pọ̀lọpọ̀ tí mú ọmọ ẹ̀ kúrò ní iléèwé aládàáni tán ti mú wọn sí iléèwé ìjọba torí ìjọba yẹn ń tù wá lára. Nípa ti ètò ẹ̀kọ́, nípa ti ìdánwò alápapọ̀ tí wọ́n ṣe fún wa, ó jẹ́ kó jẹ́ ìpèníjà fún àwa olùkọ́ láti rí wípé a ṣe iṣẹ́ wa dójú àmì nígbà tí kìí ṣe pàwọ́ alákùkù máa ṣètò ìdánwò wọn. Nípa eléyìí ó fi àyè sílẹ̀ fún ìtara láti ṣiṣẹ́ láàrin àwọn olùkọ́. Bákan náà ni ọpẹ́ àwọn òbí nípínlẹ̀ yìí náà kò lópin fún gómìnà Ìbíkúnlé Amósùn. Ìdí ọpẹ́ wọn ni wípé púpọ̀ nínú àwọn òbí wọ̀nyí ni kò lágbára láti san owó iléèwé tàbí ra ìwé fún àwọn ọmọ wọ̀nyí, ṣùgbọ́n ní báyìí gbogbo ẹ̀ ti di ìrọ̀rùn nítorí wípé ẹ̀kọ́ ọ̀fẹ́ ló ń lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn. Ìjọba Ìbíkúnlé Amósùn ó ń tù wá lára, wọ́n nítorí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n ń pèsè ìwé ọ̀fẹ́ fún àwọn ọmọ wa. Kọ́lọ́run ràn wọ́n lọ́wọ́, kọ́lọ́run dẹ̀ ṣàánú wa, kọ́lọ́run bá wa wo àwọn ọmọ o, kọ́lọ́run dá wọn sí kókó tàwọn náà. Pẹ́ lọ́wọ́ gómìnà wa Ìbíkúnlé Amósùn ní pé wọ́n ṣe gan-an, wọ́n ṣe nǹkan àmúyangàn táwọn òbí gangan pàápàá tí a mọ̀ wípé yes orí wa wú pẹ̀lú ẹ̀ pàápàá nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọmọ, in fact alhamdulilayi. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso sẹ́nitọ̀
Ìbíkúnlé Amósùn a dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo ohun tí wọ́n ṣe nínú ayé àwọn ọmọ wa, ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwé ọ̀fẹ́, gbogbo àwọn reading book tí a náwó láti provide fáwọn ọmọ, gbogbo ìlọ́mọ ń kó wálé tí wọ́n dẹ̀ ń kà, ìyẹn jẹ́ káwọn ọmọ máa mọ̀wé wọn dáadáa. Ọlọ́run á túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ sí i. Bí òkè tí a bí ní báyìí àwa ti ń kí i pé ó ṣe kéde ṣíṣe ìwé ìyá ń fowó ribiribi rà ó fún un lọ́fẹ̀ẹ́ wọ́n sì ń kà dáadáa lẹ́tọ̀ọ́ kí a kò ní sọ fún ọ ní ó ṣe gan-an ni Amósùn ó ṣe. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ti fi dá àwọn èèyàn ìpínlẹ̀ yìí lójú wípé ìjọba òun kò ní káàárẹ̀ nínú akitiyan rẹ̀ láti máa sa ipá rẹ̀ fún ìlọsíwájú ètò ẹ̀kọ́ nípínlẹ̀ yìí. Gómìnà sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2014 lásìkò tó gbàlejò àwọn ọmọ iléèwé tó fakọyọ jùlọ nínú èsì ìdánwò WAEC ti ọdún 2013 láti gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ yìí. Àwọn ọmọ náà ṣàbẹ̀wò sí gómìnà lọ́fíìsì rẹ̀ lẹ́yìn tí wọ́n darí dé láti ìlú ọba fún ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjì èyí tí ọ́fíìsì aya gómìnà ìyáàfin Olúfunṣọ́ Amósùn ṣagbátẹrù rẹ̀ lábẹ́ ètò rẹ̀ tí wọ́n pè ní ìgbéga àwọn akẹ́kọ̀ọ́ jáde oníwèé mẹ́wàá èyún ní Uplift SS3 Students. Lẹ́yìn tí ó ti tẹ́tí sí ìròyìn lórí ẹ̀kọ́ tí àwọn ọmọ náà rí kọ́ níbi ìdánilẹ́kọ̀ọ́ wọn nílùú ọba, gómìnà sọ wípé èròǹgbà àgbékalẹ̀ ètò yìí ni láti mú àwọn ọmọ náà gbáradì fún ìpele ẹ̀kọ́ tí ó kàn báyìí nínú ìgbé ayé wọn. This is the beginning. There's still a lot ahead of you to do. Now you'll be going to universities. Please, when you get there, still try to excel. Even after all of this, you will still do more. These days, 4 degrees is not even enough. The state usually set the standard. In Nigeria, we are not just saying this for fun. It is real, it is the truth. That people of Ogun State, we have a way of blazing the trail in all the human endeavor, and I'm sure that with the way you have spoken this morning, I have no doubt in my mind that truly you are the best in the SS3 exams that you have recently. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò náà, aya gómìnà ìpínlẹ̀ yìí ìyáàfin Olúfunṣọ́ Amósùn sọ wípé àjọ tó rí sí ètò ìdánwò ìyẹn WAEC lórílẹ̀‐èdè yìí náà bá wọn lọ́wọ́ sí yíyan àwọn ọmọ tó fakọyọ jùlọ nínú ìdánwò wọn láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí ó ṣe wí, èròǹgbà àgbékalẹ̀ ètò yìí ni láti jẹ́ ìpèníjà fún àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ìwé ìjọba láti túbọ̀ múra sí ẹ̀kọ́ wọn àti láti túbọ̀ mú àwọn tó kópa nínú rẹ̀ gbáradì fún ipò aṣíwájú lẹ́yìn wá ọ̀la. The main focus of this program is to motivate students across Ogun State to do well, to excel in their academics. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó kópa nínú ètò náà sọ̀rọ̀ síwájú lórí ẹ̀kọ́ tí wọ́n rí kọ́ lásìkò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún nílùú ọba. We had lots of skills in the school. We had taught the entrepreneurial skills, how to make a business proposal. We had both the theoretical and the practical knowledge of business. We visited different cash schools like the Bodiam Cash School, Casey Castle, went to the village of Rai, and so many other places which we learned more about the historical part of the United Kingdom. Lẹ́yìn náà ni gómìnà wá fi àmì ẹ̀yẹ dá àwọn akẹ́kọ̀ọ́ náà lọ́lá, bákan náà ni wọ́n sì tún fún wọn ní ìwé ẹ̀rí. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn, Ìṣẹ̀yà.